Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o, according to the time. Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwa show níbi tí a ti máa analyse ìtàngbésí ayé àwọn aláìgbọràn bí ti mẹ́wàá ló kà. Ẹ jẹ́ gbàdúrà lórí ọ̀rọ̀ ayé Mẹ́wòó Kóká. Olúwa gba ọpẹ́ wa lórí bí ẹ̀san ṣe wá padà ké lórí Mẹ́wàá ló kà. Olúwa gba ìyìn wa lórí bí Mẹ́wàá ló kà bóun náà ṣe wá padà wọṣọ ẹ̀sín, ọṣọ àbùkù, aṣọ ẹlẹ́lẹ́yà lórí social media. Olúwa gba ọpẹ́ wa. Àwa náà ò pé o, a ò yẹ o, ẹlẹ́ṣẹ̀ làwa náà o. Olúwa ẹ jọ̀ọ́ ẹ dáríjì wá o. Ẹ má jà bá wọn nípìn nínú aṣọ ìyà orí social media. Ọlọ́run mo bẹ̀ ẹ́ o, jẹ́ ṣe wíìgì mi dáadáa. Má jà bá wọn nípìn nínú aṣọ ẹ̀sín, aṣọ ìdààmú orí social media o. Mo ti pààkì dáadáa. Ọlọ́run má jẹ́ ọpin kan mi o, má jẹ́ ọpin kan gbogbo lólùfẹ́ mi, Jésù Olúwa wa mi. Ẹ̀yin yẹ́yìn bàbá, lórí ọ̀rọ̀ ayé Mẹ́wàá ló kà náà la tún padà sí. Mo ti sọ fún yín pé bó bá ṣe ń lọ, màá máa gbé wá àmọ́ wá analyse ẹ̀. Àló kọjá bẹ́ẹ̀ èèyàn ṣe lérò. Ṣẹ́rí tí lọ́ọ̀ká màá bá ti dé, ẹ jẹ́ ká ṣe kí ni? Ẹ jẹ́ ká bá wọn spread ẹni tó bá ti dé fún. Tọ́lọ́run ẹ̀san bá ti dé, ó dé nìyẹn. Níjọ́ kìíní àná, Mẹ́wàá ló kà bó ṣe ń pè sórí show Adébùhárí lòun àti Ìyá Kẹ́sẹ́ẹ̀tì ń kòlábò. Last lòun àti Ìyá Kẹ́sẹ́ẹ̀tì padà láǹdì sọ́gbà wèrè. Nísìn Adébùhárí Elizabeth Ọbánlá, ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀ òun lẹ́wọ́ lójú screen yìí. Òun ló kọ̀ báyìí. Ó pè tí Adébùhárí bá ti ṣe show fáwọn Yorùbá nation tó ti ṣe pẹ́pẹ́ dẹ̀. Mẹ́wàá ló kà máa pè síbẹ̀. A máa pe mọ́mì mi, ẹyẹ fi wọ́n lẹ̀, ó tiẹ̀ tó sísà mi kan mi ìfẹ́ dárúkọ ẹ̀. Wọ́n bu, wọ́n fọyọ̀ bu, wọ́n fọwọ́ ẹnu, wọ́n fi bú ìyá ẹ̀. Kò sí ohun tí Mẹ́wàá ló kà àtọbánlá tí wọn ò fi ojú ìyá yìí rí. Bó ṣe ń fọyọ̀ bú ìyá yìí, ló ń fi ọ̀rọ̀ ẹnu bú ìyá yìí. Kò mọ̀ ọ̀rọ̀ sọ, àwọn ẹ̀ tóbi, kò sí ohun tí wọn ò sọ tán, mi ò rí wẹ̀rì. Èèyàn tó ní èébú ara tó pọ̀ tó yìí, tó ní aṣọ ẹ̀sín tó pọ̀ nílé, tó wá ń búyàn, tó láṣọ ọlá, tó láṣọ ògo. Ẹ rí pé ìyà ni ó bá bọ̀ ọ̀bẹ, ìyà ni ó jẹ. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sáré gbẹnu sí máìkì. Adébùhárí jọ́ kìíní àná tọ́jọ́ ṣe kòlábò tí rìkíṣí dà wọ́n pọ̀ nítorí wọ́n fẹ́ jìjọ fi ìyà jẹ ìran Yorùbá láti máa sọ fáwọn èèyàn wípé ẹ lọ dìbò, ẹ lọ dìbò. Rìkíṣí yẹn wá dà wọ́n pọ̀, wọ́n jọ di 5 and 6. Adébùhárí yẹn náà ti wá jáde báyìí lórí ọ̀rọ̀ ayé Mẹ́wàá ló kà. Ẹ̀rí pàfikọ́ lọ ń gbọ́ pẹ̀ wá. Ẹ já sáré gbọ́ ohun t'Adébùhárí sọ. Ẹ bá mi share. Kọ́ lè mọ̀ pé àwọn abóhun ṣe kí ni, abóhun spread díẹ̀. Àwọn àwọn gbé wọ̀ gbòòrò ayé. Ọ̀lẹ́ Ọlọ́run dá lẹ́jọ́ tó lóhùn ògbẹ́jọ́. Káwọn òbí tó máa mẹ́jọ lọ. Gẹ̀gẹ̀. Mẹ́wàá ló kà pẹ́lẹ́ tiẹ̀, ẹ̀sìn pọ̀. Síbẹ̀ ẹnu ẹ̀ ò dákẹ́ o. Mo tún ṣe gbé fídíò kan bọ̀ o, tó tún ti wá ṣẹnu fètèfètè, tó tún ti wá bú àwọn èèyàn. Wo tí Lizzy Anjorin bá gbẹ mú Mẹ́wàá ló kà this time around. Gbogbo tó kù lára ẹ báyìí ló máa fún gbẹ. Lizzy Anjorin abẹ́ fún àgbẹ̀. Ṣé bó ti lọ ta sí Lizzy? Orí ẹ tó fẹ́ burú lóhùn ẹ̀yẹ. Mo rò bọ́mọ gidi ní ẹni tó lọ́rọ̀ ọ̀gbọ́n mi mọ́ pẹ́lẹ́ tẹ̀mí ẹ jẹ́ sáré gbọ́ yìí. You form my hand. Mẹ́wàá ló kà, you form my hand. Reason to reform my hand ni pé ó ti mọṣẹ́ social media yìí, ó ti ní experience ẹ̀ díẹ̀. Tó o bá fẹ́ kí àwọn èèyàn sọ̀rọ̀ nípa nǹkan, you will never talk about it. Ṣẹ́rí problem táwọn èèyàn máa ń ní ni pé I want to clear my name. Clarification. Ibi tó ti wá ń clear orúkọ ẹ̀ yìí, kí nǹkan tó yẹ kó fà láàrin 1 week kátẹ́gùn fẹ́ sí, you may be there 1 year. Clarification. Ẹ bá wa ṣe ó ẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni o. You may be there 1 year. Mẹ́wàá láká ó fọ́ my hand gan. Kí Yorùbá ní ṣọ̀kan, ó tún kó gúrùtù jọ. Number 1. Ṣó yẹ kó wá ṣerú show tó ṣe lánàá yìí? Kò nídìí ẹ̀.
ó fẹ́ kí nǹkan ta sí ẹ lára, ó fẹ́ káwọn èèyàn sọ̀rọ̀. Tó bá máa tiẹ̀ wá sọ̀rọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ rèé o, ohun mi ni o, you started well but you ended rubbish, saying rubbish. Ohun mi ni a ní issue lóòótọ́, but Ọlọ́run ti bá wa yanjú ẹ̀ nílé wa. Èmi àti àwọn orogún mi wà lálàáfíà, èmi àtọkọ mi wà lálàáfíà. Tó bá tẹ̀ ìjọ update wọ́n kó put, because gbogbo bọ́ọ̀rọ̀ ẹ̀ ṣe ṣẹlẹ̀, it made me go to your page láti lọ wò pé kí ló ń ṣẹlẹ̀, ẹ take it easy now, gbàgbó sí ara, it's too much, kí ló dé. Mo wá rí pé o ṣe update, that update alone is okay. Oh, ní ṣe rí tí gbogbo èèyàn bá ń ronú bẹ́ẹ̀ mi ṣe ń ronú, ó yàtọ̀ sí bẹ́ẹ̀ ṣe ń ronú. Elélele 15,000 naira ṣe tí mo fún wọn yìí. Aláṣọ màmá ajé àwọ̀ ọgbà ẹ̀ tàtà jèrè ẹ bá wa gbé big keeper. Ẹ ṣì mí gbọ́ o, mẹ́wàá la ka ìwọ̀n bá bí tó sọ̀rọ̀ dé yẹn kò parí ẹ̀ síbẹ̀. O lè wá kó pọ́npọ́ ẹ lé kó pa àwọn ìyálẹ̀ lé fine. Kó lè pọ́ wọn lẹ́yìn tó bọ́ta tó tún pariwo àyíṣà. Fáwọn àjẹgbẹ́ kó jẹ̀gbẹ́ kó máa jẹ̀gbẹ́ lọ. Ìwọ náà wá bọ́ star, ó wá ń sọ bọ́rọ̀ ṣe ṣẹlẹ̀, bẹ́ẹ̀ ṣe lọ sí amusement park, bó ṣe get picture, bó ṣe gbogbo to continue to come out to àwọn olùwọ́ explain fún. Ó explain nsìn, ó fáwọn èèyàn lọ́rọ̀ sọ, to be, ó ti fáwọn èèyàn lọ́rọ̀ sọ. Including ẹ̀yin gan, ó fún yín lọ́rọ̀ sọ. Ṣó ẹ̀yẹn, àwọn èèyàn máa bẹ́ analyze ẹ̀ lọ. Òun náà láti analyze, bóun lẹ́yìn náà analyze. No, Laka. Ẹ̀yin náà analyze. Let me tell you something. In life, Ọlọ́run ti bẹ́, ó ń sọ̀rọ̀ ni o, ó dẹ̀ ń advice àwọn èèyàn. Ó ń sọ̀rọ̀ nípa marriage. Ó ń ṣe, which for me, I will say you are doing well because ẹni tó bá ṣe nǹkan tó ń ti ná ọ̀fáàsì tiẹ̀ tó rà mọ̀ tiẹ̀ tẹ̀lé, he or she is doing well, you are doing well. Ó rà àwọn tiẹ̀ tó ń tẹ̀lé, but tó bá ní àwọn tiẹ̀ tó ń tẹ̀lé yẹn, má fi ọ̀rọ̀ nu lé ẹ. You understand? Má fi ọ̀rọ̀ nu lé ẹ, má wàá máa fi ṣe kíní lórí social media. Bẹ́ẹ̀ wọ́n Laka, má fi ṣe chẹ́chẹ́chẹ́ lórí social media. See, bẹ́ẹ̀ wọ́n Laka, ọmọ mi ní ẹ̀, and I will never allow you to fall. Ṣèmábòsí ló sọ yín di ìyá àtọmọ. Àbòsí ogun Yorùbá nation ló wọnú ayé ẹ̀yin méjèèjì lẹ́yìn ìyá àtọmọ. But tó bá ní lórí social media, tó bá ní the first blogger tó kọ́kọ́ gbé ẹ, èmi ṣé mo pé mi ti ṣe yẹn tán. You don't, ìgbà tí wọ́n the same price, is it the same name? Don't give me what I don't want to do. O lè fi ẹ sí sáré bá 15,000 aṣọ tí mo fún wọn ni. You know, o lè sọ̀rọ̀ lórí marriage, o lè sọ̀rọ̀ generally. Sori, be single woman. Abáàrùn mi fẹ́ sọ, bí ẹni tí ó wà polygamy, tí ó wà láti polygamous home, bó ṣe máa gbé ọkọ ẹ̀ kò yẹ. Lórí àtẹ̀síwò bí wọ́n ṣe máa gbọ́kọ ẹ̀ lórí social media. Àwọn ilé wọn máa bá ṣe ń fi style tẹ̀ sí your body. You understand? Wọ́n ṣe àmẹ́yẹ bọ̀lá pọ̀ ní. Bó ṣe máa pọ́nkọ ẹ lé lórí social media, ó yàtọ̀ sí irú èmi Ọbalẹ̀ Elizabeth bí mo ṣe máa pọ́nkọ mi lé. Because number one, èmi nìkan lọkọ mi fẹ́, mi ì lórogún. Mo lè lórogún kó má yọ síta. Ṣé o mọ̀,
àwọn èèyàn báwo láka for you ìwọ ló gbọ́rọ̀ ẹ̀ síta tó jẹ́ káwọn èèyàn lè fẹ́ analyze it. You understand? But me as ìyá tó wà ní marriage tí mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo tí mo mọ nǹkan tó lè máa face mo ní kó dà kó ṣe eléyìí bá mi fún ẹnì lẹ́yọ̀kan ó lọ kó yọ ní pink yẹn kú ó lọ sí Amẹ́ríkà ni ẹni ọ̀làdà ẹ bá mi pè oh my God. In the neighborhood, every delivery is a treat. ẹ̀yin ìyá yìí bàbá bá mi gbọ́wọ́ lé ẹ bá ń gbọ́wọ́ lé dáadáa ṣẹlẹ́ni tó sọ̀rọ̀ yìí àbòsí ló dẹ̀ wọ́pọ̀ o àbòsí Yorùbá nation ló sọ wọ́n dọ̀rẹ́ àpàpàǹdodo Yorùbá nation ni wọ́n fi lè pọ̀ Yorùbá nation ló sọ wọ́n di 5 and 6 o wọn ọ̀rẹ́ láti bí síbẹ̀ yẹn tẹ́lẹ̀ o wọn ń ṣí ara wọn o torí Yorùbá nation láwọn tí wọ́n kórìíra ìran wọn láti bọ́ lóko ẹrú nítorí nǹkan tí wọ́n fẹ́ jẹ nítorí nǹkan tó fẹ́ jẹ ọba tó yẹ kó jẹjẹ wọ́n ń dì pápá dì pòpò ẹjẹ mọ gbọ́ wọn níṣó. bó ṣe máa address àwọn olórogún ó yàtọ̀ sí bó ṣe máa address. lọ́wọ́lọ́wọ́ àwọn méjèèjì wọn ò gírí o. ó ń sọ̀rọ̀ bí ìgbà tẹ́ pé wọn nìkan lọ́pọ̀ ẹ̀fẹ́. Oh, get mẹ́wọ̀ láka sórí kíní tó sọ lánàá yẹn gbogbo sórí ẹ̀ tó sọ lánàá bọ́rọ̀ ṣe ṣẹlẹ̀ nínú ilé yín tó sọ lánàá Ankara 15,000 gbogbo ìsọ yìí to be sincere I won't deceive you there is fire in the mountain you may come out to tell us there is no problem I understand. The problem bá wa ò ní sọ fún wa. But let me tell you something. For you to have a peaceful home in that marriage, for you to have a peaceful home in that marriage, ìyàwó kan ò lè wálé kó o gbé ọkọ mi. Number one, ó wà lórí social media. You have voice. Tí gbogbo èèyàn púpọ̀ ń wò ẹ́. Ṣé nǹkan tí mo sọ yẹ tí gbogbo èèyàn ń wò ẹ́ gbogbo èèyàn ń rí ẹ but you continue to portray our husband ọkọ táwa kan ti fẹ́ tẹ́lẹ̀ you portray him as your husband your own. You understand? tó o bá sọ̀rọ̀ bó sọ̀rọ̀ lánàá yìí to be sincere àìmí ọmọ kò ní orogún. ọkọ wa wá di ọkọ mi èjìká alọkọ lórí idán. ẹ má flag mi mẹ́wàá ló kà ló ẹ má flag mi mọ̀ pé olórogún. My thought was you got married to divorcee or one Islamic cleric that doesn't want to show himself or bóyá ẹ̀kan ṣe ń háìdára yẹn fẹ́ kí but at the end of the day ó happen pé o marry kò tẹ́ ẹ ṣe ọlọ́ ìyàwó kan oṣù ní méjì ló fẹ́ ìwọ number 3 and you ó wá sórí social media everyday pípé ọkọ mi bí pé wọn nìkan ló lọ́kọ àwọn tó kù yẹn bí wọn ò bá jà àwọn èèyàn wọn máa jà. My sister, I have to tell you this káwọn ènìyàn máa jà àwọn èèyàn wọn máa jà. Marriage tó bá jẹ́ pé ó sọ ní ẹni yẹn ó ń kàn máa fi ohùn sọ̀rọ̀ á máa lo kíní kan bó ṣe máa ń wá nìyẹn. Don't let me deceive you. Má sọ pé ogun yẹn ò lè stop o. Kò lè stop. And if care is not taken, it may affect the marriage. Because I don't believe pé o lè gbé ọ̀rọ̀ family ẹ wá sórí social media.
ó wá jókòó Mẹ́wọ̀ọ́láká you fall my hand bórò pọ́ máa gbà ní ẹni ó wá jókòó nígbà tí ọ̀gá mi nígbà tí ẹ̀kọ́ mi nígbà táwọn fámìlì wọ́n ṣẹ̀ wá pè wá wọ́n ṣẹ̀ wá ṣe ìwọ ń fi voice ẹ̀ sọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú fámìlì yìí kí ló ṣẹlẹ̀ sí àwọn ènìyàn àwọn èèyàn ò ní ẹni tó máa bá wọn sọ̀rọ̀ because you have voice. There are some things you don't need to bring to social media. Àwọn kankan máa ń dùn yàn tó bá irú bó ṣe wà ní showbiz business because you are in a showbiz business. You may debunk some allegation. But no, this does not happen. Ó ti sọ within gbogbo show ẹ̀yẹn kò yẹ kó ju bí 2 minutes kìíní lọ. Hey, thank you. Nǹkan tẹ́rí yẹn is my voice true. That time mi ò tí àti understand ara wa àìmúra wa ẹ ṣe ṣó fẹ́ ọkọ bí ò fọkọ mi mọ̀ pé ẹni yẹn that is all. Bó kíní ẹ̀yàn yẹ kó ju 2 minutes lọ. Sórí gbogbo explanation tó ṣe yìí ó really rubbish everything. Mo dẹ̀ wá surprise Alhaji bàbá Àlòbù orúkọ yín yẹn mo ti gbàgbé orúkọ yín mo fẹ́ rántí orúkọ yín ẹ ti mọ̀ Alhaji Akàlfàkù bàbá ọkọ Mẹ́wọ̀ọ́láká tọ́lá ẹ̀ mo mọ̀ yín bí bàbá ọkọ ẹ̀ mo rí yín lórí show yẹn because I watched the show kí n tó bọ́ sábà mo rí yín tẹ̀yìn náà comment ẹ jọ ẹ káàbọ̀ lẹ́yẹ mọ́tò yóò jò ṣiṣẹ́ mọ́ Akadipu bàbá yẹn náà kì í gbẹ́bẹ̀ báyìí àwọn náà dúró báyìí àwọn ni bàbá ọkọ ẹ̀. ẹ fún ìwọ ni wọ́n wà lẹ́yẹ látàrọ̀ ok wọ́n if wọ́n ti fẹ́ gẹ̀ẹ́sì mi lẹ́nu wàhálà àmọ́ tí wọ́n ló wà débi. kò sí nǹkan tó jẹ́ pé ìjókòó sórí màtá ẹ̀ Yorùbá ní Yorùbá làwọn tá a ṣe Yorùbá nation ìwọ Yorùbá la ní kó mọ́ lóko ẹrú kíyà kó má jẹ́ wọ́n ní Nàìjíríà ọmọbìnrin yìí dẹ̀ ó fi gímú wa fún fèdè ó fojú wa wọn máa bọ́. ẹ má yẹ kí Mẹ́wọ̀ọ́láká máa gbé síta ẹ jọ̀ọ́ ẹ mọ bọ́ọ̀ social media ṣe ń rí ẹ mọ bọ́ọ̀ social media ṣe rí ẹ mọ bọ́ọ̀ olórogún ṣe rí ẹ mọ bọ́ọ̀ ṣe máa ń rí lórí social media pé kò sí bó ṣe lè wù kó rí wèrè máa léèyàn tiẹ̀ lẹ́yìn a ló lè ní sọ̀pọ̀tà ẹ mọ̀ àwọn èèyàn máa ti rò pé torí pé àwọn orogún ẹ̀ kò lè rí ọ̀rọ̀ sọ síta wọn ò ní voice ó fẹ́ lo voice ó fẹ́ fi suppress wọn ni. Mẹ́wọ̀ọ́láká you fall my hand. Gbogbo ọ̀rọ̀ kọ́ lè yan sọ́ńtà. Can I call it age? Wọ́n bọ́sà wọ́n tébù ọ̀rọ̀ inú ilé ẹ̀ it's sensitive. Mo wá ń wo àwọn èèyàn lọ́tún lósì ẹni tí ò tó wá ẹlòmíì ò tó sọ̀rọ̀ àwọn míì kàn analyse ayé ẹ̀. Mẹ́wọ̀ọ́láká ṣó fẹ́ gbé marriage wọnú fracas ni. Before you know what is happening, the way people handle things nowadays, àwọn èèyàn tó ń fowó pẹ̀lú social media wọ́n ń sọ wọ́n ti ní kí n fún yín ọkọ mi ti ní kí n máa fún yín léṣe padà èèyàn mi ò lọ́kọ́ fẹ́ bá jà. Mẹ́wọ̀ọ́láká jọ mo fọlọ́run bẹ́ẹ̀ jọ Ọlọ́run ní jẹ́ kó jì sọ́fìn ayé bí ọlọ́run social media yóò rí bẹ́ẹ̀ èmi mọ̀ pé olórogún ló ti wà. So you got married to a man that got married to others. Filled with millions of people online with Shopify's social media and marketplace. Ọ̀sọ̀rọ̀ wọn di tìyálé tìyàwó lórí ọ̀rọ̀ Yorùbá nation Adébùhárí dákẹ́nà. Wọ́n sọ ẹjẹ́ yí Adébùhárí sílẹ̀ mọ́ bínú. Wọ́n sọra wọn di tìyálé tìyàwó lórí ọ̀rọ̀ Yorùbá nation. Yorùbá sì làwọn méjèèjì àwọn èèyàn méjèèjì dẹ̀wò àti Mẹ́wàálókà àtọjú ojúlójú
Bukky mọ́ mi tẹ̀ ń wò yìí ọba ńlá Elizabeth ìbú yóò mọ̀mọ́ à ń ṣàpèjú sọ̀rọ̀ ni o wọ́n sọ̀rọ̀ wọn di tìyálé tìyàwó lórí ọ̀rọ̀ Yorùbá nation wọ́n wá kọ̀lábò Yorùbá dẹ̀ níyí ìran yín la ní kó bọ́ lóko ẹrú ẹ wá wo àtìgbà tí gbogbo ẹ ti wá lé kókókó ìjẹ́rìí kí ló lóun jẹ mẹ́wàá láká kó bẹ̀rẹ̀ sí ní pé palliative ẹ sọ bíi tí Adé Buhari tó ti pín palliative wọn wá ní má jókòó sórí màtá yín màá jókòó sí màá fi yín ṣe èyẹ bẹ́ẹ̀ lómi bá tún wá analyse ọ̀rọ̀ gbèsè ayé mẹ́wàá ló kà màá tún gbé èmi náà tún wá fi búrẹ́dì àtàtà sí búrẹ́dì àtàtà tó máa tá ẹ lójú búrẹ́dì tó máa há ẹ nídìí tó máa jẹ́ kí ìgbà ẹ le òun ni ìwà bẹ́ẹ̀ fi sí bẹ́ẹ̀ ni ẹ bá mi gbọ́wọ́ le ẹ bá ṣí ẹ kó wọ̀ gbòòrò ayé ilé lásán yẹ yá mọ́ ọdún yàn kó máa dùn ẹ́ alọ́ tiẹ̀ àbọ̀ tiwa eégún ẹ ti kọ́kọ́ jó kó wá wò wọn gbẹ̀yìn báyìí sìn kó wá wò ìran gbẹ̀yìn ọlọ́run àtijọ́ ló máa ń pẹ́ kó tó mú yàn ọlọ́run ìsín panashap ni ìwọ òun bú Sunday Igboho ní ìyàwó wo àwọn ìyàwó ẹ̀wọ̀n bọ́ ṣe unique kábíyèsí o ìwọ wọlé olórogún ìyálé ò fẹ́ràn ẹ ìyálé kìíní òrírí ìkejì òrírí ó dẹ̀ ń bọdí ṣéèmù wọn ò wẹ́kọ̀mù ẹ wọn ò lè lọ fẹ́ ṣe ṣíṣe lé ọkọ ẹ sìn kí ìwọ àtàwọn ìyálé ẹ kẹjọ kó sàǹkó kẹṣẹ rí láwùjọ irú ẹyẹn ló dẹ̀ bú Sunday Igboho tó lé tó tún lè tòlú irú ẹ ló bú Sunday Igboho tó lé ẹ tó tún lè tò ìlú wípé kí ìlú túbà kó túnṣe kó rọrùn fún gbogbo ènìyàn láti gbé kẹfíbọdì gbègbè ayé àlàáfíà irú ẹ mẹ́wàá ló kà ṣọkọ ẹ tí ọ̀tọ̀ lé ló fẹ́ tòlù abájọ tó fi kẹ ẹ lára bó ṣe ń pariwo Ìgbòho ṣà owó bàbá dàbí ẹkùn ọkọ òkè tó fi ń ká ẹ lára ń gbòjẹ wípé dagini bọ̀dọ̀ ọ̀dẹ̀ ló gbé ẹ sílé. Adé Buhari ó yá gbóhùn sókè ìyálẹ́nu Adé Buhari ní ìyálẹ́ òun ló kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú wa kí ló ti ń pè kó tó bẹ̀rẹ̀ mẹ́wàá ló kà òun sọ̀rọ̀ ẹ̀ dìyàwó wọ́n wá jọ bẹ̀rẹ̀ bọ́mbà tù bọ́mbà ó yá yí sókè ó jí lójú fẹ́ǹtà ìṣẹ̀lẹ̀ṣẹ̀ kóòkì mọ̀mọ́ ó yá ìníwó ayé tì ẹgbẹ́ sókè ẹyẹ bá mi ṣí ẹ̀ ọ́ ẹ subscribe sí YouTube mi. ìbànújẹ́ tẹ dẹ́lẹ̀ sí Nàìjíríà ẹ̀yin láàfin sọ rẹ́ẹ̀rí ẹ̀. Shut up, you hear. You will change your orientation. Let me tell you something. I'm a blunt person. You will change your orientation. If you want to continue to be advising àwọn èèyàn lórí social media yìí, lórí ọ̀rọ̀ olórogún ọ̀rọ̀ ẹ̀kíní, mo fi Ọlọ́run bẹ̀ ẹ́. Mo ṣe ń gbé lọ ẹ̀, it's like bí ìgbà tó jẹ́ pé tó ń jáde nínú ilé ẹ̀ ló wá fi ń ṣe kíní lórí social media. Èmi ò ní parọ́ fún ẹ báàbúrò ọkọ ẹ ò bá dìde àtijà ẹ̀gbọ́n ọkọ á dìde àtijà bẹ́ẹ̀gbọ́n ọkọ ò bá dìde àtijà àwọn fámìlì ìyálé ẹ méjèèjì á dìde undergroundly. Àgàgà tá a bá tiẹ̀ wá rí èèyàn tó jẹ́ pé ó wà láàrin àwọn fámìlì ìyálé ẹ tó jẹ́ pé àwọn míì tí ó jẹ́ pé wọ́n dáńgbáná ṣókè orí wọn ò fẹ́ gbọ́ nǹkan kan wọn ò fẹ́ gbà. Àwọn kan wà wọn sí lórí social media bẹ́ẹ̀ wọ́n ya wèrè gan mọ̀ pọ̀ nù family gan. But by the time they see you every time you talk about this thing you talk about tó dẹ̀ pé bóyá wọ́n máa ní bóyá òun wá fi àǹtí wọn òfin wọn ṣe show every time òun fi kí ni wọn ṣe update every time mẹ́wọ̀n láka mo fọlọ́run bẹ́ẹ̀ ilé ẹ̀ ò ní dàrú ìwọ ló mọ nǹkan tójú ẹ̀ rí fúnra rẹ̀ náà ló sọ ó sọ story ara ẹ̀ ebi ò mọye mi ò because when you put up your story out there mi ò follow it to be sincere. ọkọ mẹ́rin ló ti fẹ́ tí òbí kọ́kọ́ jòkó ń bẹ̀. tẹ́yìn bá rò kókó tó wà lórí social media mo rí lọ́lẹ̀ pa. èjìká ló dẹ̀ tún ti fẹ́ yẹ̀ báyìí. bàbá lórí show mi báyìí tí máa fi wo mo pẹ́ jù lórí show mi máa ń lo 10 minutes mo pẹ́ jù ní 10 minutes. 10 mo ti kúrò torí fóònù tí mo mú dání yẹn fóònù yẹn máa fi dá kọ́sọ́mà lọ so mi ní àyè lọ tẹ́rẹ̀rẹ̀ kí n máa rojọ́ kí n máa wo show lọ all my phones are busy gbogbo phones mi ló busy ẹ̀yin náà ṣáà máa rìn tí máa lòdì tí máa ń ṣe show
gbogbo shows gbogbo phones mi ló busy tí bá rí rọ̀rọ̀ báyìí nígbà tí lẹ́yìn ìgbà mo gbọ́rọ̀ màmá stop màmá Hi there. ìyá Would you like to kẹsẹ̀tì receive àwọn a náà bá gift? wa dá sí àwọn náà gbẹnu sí máìkì àwọn ṣáàgó ń búgbọ àwọn rúgbó ń borùn Yorùbá nation sanwó dọ̀rẹ́ wọ́n Nàìjíríà sanwó dọ̀tà. màmá kẹsẹ̀tì yẹn ni wọ́n á lọ wáṣù ẹ̀ ni mo rí pé àwọn èèyàn ti ń pòsì mẹ́wọ̀láka. How can you that got married to a married man, not one, come on social media telling people how to move their marriage, how to ṣe kíní kan to their marriage? Ó ṣe bí ìgbà tó jẹ́ pé wọ́n nìkan ló perfect nínú marriage yẹn. Others are not perfect. You understand? I'm not saying you should not do program you are doing. You are doing well. Àwọn èèyàn ń gbọ́ nǹkan tó ń sọ. But má ṣe tó bá continue láti máa sọ àwọn nǹkan kan, máa vent nǹkan tó máa gbé jáde so that wọn ò ní sọ pé òun bá èèyàn kan wí. Oh, get. Wọn ò ní sọ pé ọ̀rọ̀ ẹ lọ bá yàlé àbí ọ̀rọ̀ ẹ lọ bá ìyàwó ẹni tó tẹ̀lé o. Wọn ò ní sọ bẹ́ẹ̀. Mo fọlọ́run bẹ̀ sórí bó ṣe program ẹ yẹn ó ṣe program ẹ bí ẹni tó wà ní olórogún ó ń ṣe bí single parent single wife ẹni tí ò lọ́kọ tẹ́lómi tọkọ ẹ̀ ò fẹ́ lóbìn tó jẹ́ òun nìkan ó ń ṣe bí Ọbalẹ̀ Elizabeth. You read me see, I can talk about marriage, talk about my husband, talk about because èmi nìkan ló fẹ́. Ìjọ́ tí ọkọ mi bá ti fẹ́ yàwó mi ló ti di ọkọ wa kò dọ́pọ̀ èmi nìkan mọ́. Wọ́n máa pariwo ọkọ mi bí kò wù kọ́ ló lọ́kọ. Nítorí jẹ́ pé ọkọ mi ò fẹ́ yàwó èmi nìkan mo bímọ fún. Èmi nìkan mo rí èèyàn kan láàárọ̀ when I posted one of my daughter tó wà ní UK tí mo sọ pé kìnnì ẹni ẹ ń béèrè lọ́wọ́ pé ẹni ẹ bá dà pa ṣé ṣẹwà tí wà ní UK ni ẹni ò jọ ṣẹwà kẹ́ni mo báwọn èèyàn ṣe ó kò fi bò ó pè mí gangan ni máa ní kí ló dé kí ló rí mo á sọ pé ṣẹwà Canada ṣẹwà wà ló bá ní ẹ ń gbà tẹ̀lé lọ́mọ yẹn ọmọ yín ni mo wá ń bí léèrè mo ní ṣé ò mọ ṣẹ̀rí ni ṣé mo ṣẹ̀rí ẹ̀ yẹ ṣẹ̀rí nìyẹn ṣẹ̀rí yẹn ọmọ ẹ̀gbọ́n ọkọ mi ni ọmọ yẹn ò pé 3 years tí mo ti ń tọ́ ó ti wà bí 2 years ó ti wà lọ́dọ̀ àmọ̀dá ń lọ mi tó bá every weekend ó máa ń kó wá sọ́dọ̀ mi ọmọ yẹn ò pé 4 years tí màmá ẹ̀ ọmọ yẹn tó ti dọ́dọ̀ mi tí màmá ẹ̀ ti kú èmi ni mo tọ́ èmi ló mọ̀ bí ìyá ọkọ mi ló bàbá ẹ̀ ti kú ìyá ẹ̀ ti kú ọkọ mi ló mọ̀ bàbá màmá ẹ̀ ni ẹ̀gbọ́n ọkọ mi màmá ẹ̀ obìnrin ni màmá ẹ̀ bọ̀ èmi ni mo tọ́ èmi nìyẹ́ ọkọ mi ni bàbá ẹ̀ the same school òun àtàwọn ọmọ mi jọ lọ so ó wà ní UK nìyẹn èmi ṣá nìyẹ́ so nídìí pé kéèyàn ṣe máa béèrè torí mo rí ẹni tó ń sọ pé ṣọkọ yín ìṣẹ̀fẹ́ lọ́kọ yóò lọ ìyàwó mi ọkọ mi ò níyàwó èmi níyàwó ẹ̀ èmi nìkan mo bímọ fún èmi nìkan ni mo bímọ fún èmi nìkan ló jẹ́ pé mo ti bí ọmọ kan kí n tó fọkọ mi I came here to tell you my story mi ì dẹ̀ ṣèyàwó rí ìjọ mo ti sọ ó yẹ ká tiẹ̀ tó máa ní àṣebó ó ṣèyàwó pẹ̀lú mi ì ṣèyàwó rí àwọn ìyá mi sì wà láyé ìyá mi ò gbọ́tí lọ́wọ́ ọkùnrin kan rí ọkọ mi nìkan ló gba ọtí ẹ̀ ọkọ mi nìkan ló ṣèyàwó mi mo sọ fún yín bí mo ṣe rìnrìn ayé mi ṣóyè meat pie náà fi tàn mí tí mo fi lose virginity mi máa ń sọ. Kí ló fi tàn yá dé Buhari meat pie. ìyá àti bàbá ọmọ yẹn nǹkan kò dé èmi fúnra mi mo ti sorry now
The reason I don't always Wọ́n go gba deeper gbogbo to my onídìí. story is ṣé mo kọ́ mi ó jẹ́ èèyàn tó Gbogbo like onídìí mi ló kò fi dẹ̀ gbé sọ́kùnrin méjì ọkùnrin lọ́wọ́ máa ní Lady ara Kate máa ló ta fi gba ọkùnrin díẹ̀ méjì. díẹ̀ if Sọ́ọ̀sì not kàkà máa jọ. go deeper Ní ti gan. ẹ̀rọ tí. Ó dẹ̀ pé Yorùbá lè ṣẹlẹ̀ sí ìgbà. You understand? Mo mọye ìgbà tí mo súnmọ́ ọmọkùnrin yẹn Kálukú pẹ̀lú tiẹ̀. torí hospital gan wọ́n dìde sọ tẹ́bá a ní mo sọ fún yín ìdí mi ọ̀fà ìyáde fúrọ̀. Ó bọjá pọ̀ mọ́ fún ọ. Because mi ò ṣe kínní hospital gan tó máa tẹ̀sán máa ní jẹ́ kọ́kọ́ ẹ sínú owó máa bí mo máa. Ọba ńlá ó bọjá pọ̀ mọ́ fún ọ túlẹ̀ yìí. Ọlọ́run máa wá ṣàánú wa wà speaker orí social media. Ṣẹ́rí speaker ẹ má bú màmá yìí o wàláì ẹ fèmí tí mò ń ṣẹ̀fẹ̀ sílẹ̀ o. Ṣẹ́rí ọ̀rọ̀ tá a bá ti ń sọ̀rọ̀ lọ a máa ti wà carried away. Ohun tí èèyàn ká sọ lórí social media máa sọ. Ìgbà mí kedere kì í ṣe pé a máa wà carried away. A máa wò pé nǹkan tá à ń sọ kò ní mínì. Àwọn èèyàn kò lè kẹ́kọ̀ọ́ láti bẹ̀ ni. Ṣùgbọ́n táwọn èèyàn máa bá yàn wò another side of eyes ló máa fi wò. Ẹ wo orú ọba láìsìn. Fúnra màmá ni wọ́n fẹnu wọn sọ. And she was saying this to the whole world láti fi learn a lesson. But look at Lady K now. I was laughing at her. Mo fi ra mi ṣe example. Mo fi wọ́n ṣe yẹ̀yẹ́. And wọ́n sọ ilé láti lè fi learn a lesson. Èmi ò pé mi máa sọ òótọ́ ọ̀rọ̀. Èmi àtọ́ba ńlá ò agree but máa sọ òótọ́. Ìyá ń sọ kí àwọn èèyàn lè kẹ́kọ̀ọ́. But ẹ̀kọ́ ni wọ́n máa wò bóyá ṣe ló ń kọ́ àwọn èèyàn. O ò ní mọ̀ pé ṣe ló fi rẹ̀ ṣẹ̀ sí. O ò ní mọ̀ pé n tó sọ kò yẹ kó sọ. Ẹ wo orúgbà tí ìyá yìí ń bú wa. Ìgbà tí mo dé láti Àbújá, ìyá ìbú ṣẹ́gẹ̀ sí mi lára. Nígbà tí mo wà l'Àbújá, mi ò wo àwọn program yẹn o. Ìgbà tí mo dé láwọn èèyàn ròyìn fún mi o. Wọ́n ròyìn pé kò sí èébú tí ọba ńlá ò bú mi tán. Ẹjọ́ tẹ́mi bá wá ti gbọ́ nígbà yẹn lè tán sọ yín sí mi ò gbọ́ wọ́n dẹ̀ láwọn ti sọ rí lórí social media. Ṣé mi ò wá sí ní fi bú wọn pé òbò jápọ̀ mọ́ fúrọ̀. So òbò yìí tiẹ̀ ti fàyà. So bọ̀dá Dìsá manage iléeṣẹ́ yín ni. Iléeṣẹ́ ọba láti fàyà òbò ẹ̀ ti jápọ̀ mọ́ fúrọ̀. Ẹ mẹ́ta mi ló ẹ ti mọ̀ pọ́ bọ́ dáadáa ní Lady K bó ṣe máa ń ṣẹ̀fẹ̀ tiẹ̀ nìyẹn. Ṣé mi ò ní ti fi bú ìyá ẹ̀? Ipò òbò jápọ̀ mọ́ fúrọ̀ ni. Má ti fi bú wọn. Má ti sọ. Àwọn dẹ̀ ń sọ káwọn yóò lè lẹ́nìí ni. Kẹ máa wo àwa speaker àwa sọ̀rọ̀sọ̀rọ̀ àfikọ́ ló ń ṣàánú wa o. Normally irú nǹkan báyìí kò yẹ kéèyàn sọ síta. Nítorí ẹnìkan nítorí ọ̀la. Ẹ wá wo bí ìyá ìṣe bú àwọn Yorùbá nation tó. This same woman ó tún ṣe bú kan nu wa láìpẹ́ màmá onímàmá. Ṣé mo gbọ́ mo lè padà wá retaliate nsìn? Mo lè padà wá fún wọn lésì. Ìyá tó ń bú ìyá 70 something. Ìyá oníyàwó l'Amẹ́ríkà. Wọ́n ń gbowó ọ̀fẹ́. Wọ́n ń gbógun ọ̀fẹ́ ń gba gbogbo kan ọ̀fẹ́. Ìjọba tún san wọlé fún wọn ara ò ní wọn. Òbò wọn ò já pọ̀ mọ́ fúrọ̀ wọn o. Nàìjíríà tó ti já òbò tiẹ̀ pọ̀ mọ́ fúrọ̀. Ìlú yóò mà tí ì sún wọn. Ayé tó ló wà láyé kò máa gbóúnjẹ ọ̀fẹ́ kò máa gbowó ọ̀fẹ́ bí ìyá Lady K náà ṣe rówó ọ̀fẹ́ àti oúnjẹ ọ̀fẹ́ gbà. Ẹjọ́ torí Ọlọ́run there is a lot of way téèyàn lè fi analyze ẹ̀ tó máa gbá ski tó máa wọ ọba ńlá ní bọ́dì tó máa padà máa regret pé kí n dẹ̀ mọ̀ kí n má jẹ́ kọ́ mọ̀ pé bòmí já pọ̀ mọ́ fúnrọ̀ mi. Kọ́ ló ṣàánú wa speaker ni o pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wa tá bá ti lè fèsì kámẹ́rà báyìí á mọ̀ jábọ̀ lọ ni àdẹ̀ni mọ̀ and we are doing this láti fi lecture àwọn èèyàn. Now ìyá yìí ń try láti lecture mẹ́wòó kọ́ká ni o ó ń try láti advice ẹ ní o ẹ wá wo òkú ọ̀rọ̀ bó ṣe ń jáde ẹ jẹ́ tún yí sókè ẹ jẹ́ fún wọn volume ó yá ẹ gbóhùn sókè padà. wọ́n máa bí mo máa rọrùn bàbá bí mo máa rọrùn nígbà bá dẹ̀ bẹ́ẹ̀ ó ní ká jọ ṣe tó bá ní kí n bá mú wà ní kóun tó súnmọ́ mi how will I do it èmi kẹ̀dẹ̀ rèé mo ti sá kúrò nílé àwọn pẹ́rẹ́ǹtì mi wàláì mo sá lọ ni. ó sá létú ní Jésù ọkọ̀ ọ̀dọ́ ò lórí ọba ńlá ilé ti bẹ̀rẹ̀ yálẹ̀ tìyàwó padà ṣẹ́ sí. ìfàyà mọ gbogbo everything ni I'm not joking so ẹni tí máa fẹ́ ọkọ mi mo tún fẹ́ pé dẹ̀ fẹ́ ọkọ mi I dey live life wa ni mo fi wà yìí
So I can say something lórí ọkọ mi, kí máa ṣe ọkọ mi, kí máa ṣe ọkọ mi. Mewolaka, tó bá máa ṣe show ẹ, má máa sọ pé ọkọ mi mọ́, ọkọ wa. Bó ṣe ń sọ pé ọkọ mi, ọkọ mi, ọkọ mi yẹn, inú máa máa bí àwọn olórogún ẹ̀. Báwo wíwo àwọn orogún ẹ̀ ọjà àwọn kan máa jà fún un. Mi ò ṣeré o. Ọkọ wa ni. Kó dẹ̀ bá ń sọ̀rọ̀ sí kó máa fi èmi àti àwọn ìyálé mi. Wọ́n dẹ̀ lárúkọ mọ́ ìyálé ẹ lórí gbàgbàta. Irú báwa ṣe ń ṣe lé wa. Sórí ètò ti ṣe sẹ́yìn, ọkọ mi, èjìká mi, alábàárò mi, alábàápín mi yẹn, ó máa change ẹ̀ díẹ̀. I won't deceive you. Èmi ò wá bí wá deceive ẹ o. I told the customer. Conversation wa ni lọ lánàá. Mo kò tí jáde ní ìlànà fún. Ó tún ti wá pariwo ọkọ mi. Pẹ̀lẹ́. Thanks again for sending me the money so I can buy this slow cooker. Remitly made it easy to send. Mẹ́wàá ló kà ló gbọ́ tó fẹ́ lu ọra. Ó tún ti bọ́ta wá pariwo kò lè gbọ́. Mẹ́wàá ló kà ò lè gbọ́. You understand? Ọkọ wa. Irú ọkọ tèmi fẹ́ sìn, ṣe rí inú ilé wa bó ṣe máa sọ nìyẹn. Nínú ilé wa. Ọkọ wa, àwa tá a fẹ́ ẹni tí ò kì í ṣe oníyàwó kan. Àwa tá a fẹ́ ẹni tí ò kì í ṣe oníyàwó kan. Àwọn yẹn ni kó máa lọ advice this time. Is that clear? Bí àwa tó jẹ́ pé bá a ṣe jẹ́ pé a fẹ́ ẹni tí ò kì í ṣe oníyàwó kan, irú ilé wa ń sìn, mi ò gbọ́dọ̀ ṣe àwọn nǹkan kan nítorí àwọn ìyálé mi. Kò ní sọ bẹ́ẹ̀. Àwọn tó ẹjọ́ wa kàtígórì yẹn pọ̀ gan. Don't come here to come and portray yourself as if you got married to your husband. It is only me and my husband. You behave as if it is only me and my husband. Àwọn èèyàn máa wá fún ẹ Mewolaka. Mi ò fẹ́ káwọn èèyàn máa wá fún ẹ. Sórí show tó ṣe lánàá tó wá bọ́sà tó ṣe tẹ pẹpẹ life family ẹ̀yìn. Ó fún àwọn èèyàn lọ́rọ̀ sọ. Kí lórúkọ Aláàjì tó gbé kiri yẹn. Aláàjì Adépọ̀jù mi ní wáyìntì. Mo ti pé orúkọ ẹ̀ mo fẹ́ dá látẹ̀kùn mi rántí orúkọ wọn ẹ̀. Kí ni orúkọ kí ni Muslim kí ni wọn ẹ̀? Aláàjì Akadib. Ẹ̀yin ni mo mọ̀ bàbá Mewolaka, bàbá ọkọ ẹ̀. A safe marriage yẹn now. Stop us for doing some things. Bẹ́ẹ̀ ṣe wá sórí platform ẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ yẹn. Bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn. Ó fún ní kinní láti máa báwọn ìyálé yẹn bá ṣe yìí gan. Ẹ má yẹ kó wá sórí social media. Which she said she's fine with the marriage. And wọn àtàwọn ìyálé àwọn ò ní problem. Ẹ jọ̀ọ́, ẹ save marriage yẹn, Aláàjì. Ẹ jọ̀ọ́, gẹ́gẹ́ bí àgbàlagbà, tẹ́yìn gan mọ bí ọ̀rọ̀ social media ṣe ń rí. Ẹ má yẹ káwọn èèyàn kọ́rọ̀ yẹn kó wá di nǹkan tó máa fà yára àǹtí à. Ẹ tètè panú ẹ̀. Mewolaka, tó bá wá sórí social media, nígbà tí mo sọ fún èjìká wá ní kinní, èjìká wá, the way you talk, ó show pé o fẹ́ sọ pé ọkọ ẹ ló ní kó máa dáhùn èèyàn lóhùn. You understand? You are trying to tell us ọkọ ẹ ló ní kó máa dáhùn èèyàn lóhùn. Nígbà tí ọ̀rọ̀ yẹn o ti ẹ̀ kọ́kọ́ rò, you don't need all this thing. O need ẹ̀. Tó bá jẹ́ mi ni ti ṣe tiẹ̀ wọ́n ti sọ̀rọ̀. Just come, ohun tẹ́ gbọ́ yẹn, ẹ ṣeun ẹ̀yin fáǹsì. Ohun mi ni. Nǹkan kan ṣẹlẹ̀ ń tà yẹn, Ọlọ́run dẹ̀ ti bá wa panú ẹ̀. Ẹ máa wo olórogún. Nígbà tó jẹ́ lé olórogún mu wà. Gbómi sí omi ò tó ní àmọ́ kó máa bọ́ta. Ẹ ṣé.
ẹ má bínú gbogbo ẹni tí bá ṣe ẹ má bínú o. Mo fi Ọlọ́run búra. Mo fi Ọlọ́run búra. Ọ̀rọ̀ yẹn ò ní pariwo. Triple A for it, brother mi. Ọ̀rọ̀ yẹn ò ní pariwo. Ọlọ́run. Tó bá ti sọ, ó ti accept òun ẹ̀ ni. Ìgbà yẹn kò yẹ má bínú. Ilé olórogún ọgbà wèrè. Ẹ̀yin ò kí máa ń wá àwọn kankan ni. You accept. Ta ló wá ń ṣàlàyé fún? Ó máa accept ni. Ó ti kíyàlé ẹ̀ ṣáájú. Tó bá jẹ́ mi ni update yẹn, it's okay. You don't even need to talk again. Ìyálé mi, ó ti pọ́nlé. We are fine. Tó bá jẹ́ kó wá wọn kó wá ṣe voice náà ni. Ẹ ṣé o. Ẹ̀yin agbọ̀rọ̀dún lọ́tún lósì. Ó ti pọ́n ọkọ ilé, ó ti pọ́n ìyálé ẹ lé. Ẹ má bínú. Ìyálé mi ẹ má bínú. Gbogbo ẹ̀ṣẹ́ ìwé tẹ̀sán. Ta ni irú ẹ̀ ń ṣẹlẹ̀ nínú ilé wọn? Ta ni irú ẹ̀ ń ṣẹlẹ̀ nínú ilé wọn? Àti ìjà ni. Ilé olórogún ọgbà wèrè. Àti ìyànjẹ àmọ́ bí voice yẹn gan ṣe jáde. Ìyálé mi gan àmì ìjà ti rẹ́rìn àmọ́ bó ṣe jáde. Abẹ́ ìríra wa báyìí kò dẹ̀ fi rẹ́rìn kò dẹ̀ lé. Wọ̀lọ́ that settles everything. Ló bá tán. Ó ṣe wá ń jókòó. Nígbà tí mo kọ́kọ́ pàdé ẹnìkan, mo rá láàánú kan, wọ́n gbé mi, agbéra wa. Ìyẹn aláàánú mo tiẹ̀ kọ́kọ́ rí. You don't need all those trash. Mewolaka, you want to prove yourself like you are so saint. Gbogbo ayé ẹ̀ báyìí, o saint ni throughout. O tẹ̀ síbi tó ti ṣe mistake láyé ẹ̀. Stop it. As physios, we have to navigate the healthcare system. We have to deal with insurance adjusters, physicians. We're not always being appreciative for what we can bring to the table. Increases lórí statement tó sọ bí mẹ́wàá ló kà ṣe máa ń ríra ẹ̀ nìyẹn. Ó máa ń ríra ẹ̀ nígbà wípé òun nìkan ni innocent. Òun nìkan lòun pé. Òun nìkan lòun yẹ. I have never seen that type of person ever in my life before. I have never met someone like Mewa Loka in my life. Ó máa ń fún ìpè òun lòun mọ̀rọ̀ sọ. Òun nìkan lòun kàwé. Òun nìkan lòun wá láti ilé eré tí wọ́n ti ilé tó ti ń kọ́ ọmọ dáadáa tó ti ń gbẹ̀kọ́. Òun lòun wá láti bẹ̀. Òun nìkan lòun pé òun nìkan lòun yẹ. Òun ò ṣe mistake rí. Òun ò ṣẹ̀yàn rí. Òun máa ń think kóun tó ṣe nǹkan. So therefore, òun ò ṣe anything bad. Mewa Loka ni o. Ọba ńlá ọmọ ò ní kú lọ́wọ́ yín. Ẹ ti mọ̀ pé ibi tó bá jẹ́ òótọ́ èmi á sọ. Ṣé rí ṣáíṣáí tí ọba ńlá fi bá sọ òtítọ́ ọ̀rọ̀ yìí? Ọlọ́run á jẹ́ kó lè gbọ́. Ọlọ́run á jẹ́ kó lè gbọ́. Òtítọ́ ọ̀rọ̀ gidi òun lọ́ba ńlá ń bá sọ. Ẹ má gbàgbé pé ìyálé ẹ̀ ní o. Ìyálé làwọn méjèèjì tìyálé tìyàwó. Àwọn làwọn méjèèjì o. Tìyálé tìyàwó ni wọ́n lórí social media lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Yorùbá Nation ló kọ̀ lábọ̀ wọn ló sọ wọ́n di tìyálé tìyàwó. Ojú ẹ̀sìn wọn ó kù díẹ̀ bó ṣe máa rọ nìyẹn. Ẹ̀yin ìka èèyàn játijàti. Ó yá à ń gbọ́. Mewolaka, stop it. If you want that marriage to be successful, tó dẹ̀ fẹ́ pẹ́nu marriage yẹn, tó fẹ́ ṣe, stop bringing your family matter into it. No powder. You don't bring it. Kò sí ohun tó lè update lórí orí ìyàwó ọkọ àti ìyàwó. Ọlọ́run máa ní àwọn orogún ẹ̀ ló bá wí. Look at it. Ó wá bọ́stà. Ó tún wá fẹ̀ tí ara ẹ̀ síta. Ó tún wá fi ẹ̀ṣẹ̀ sí. Body cream. Nígbà yẹn. Body cream. Àwa wẹ̀ nìyẹn. Attack number. Alarm ní spare park. Àṣẹ. You don't need. Ó ti jẹ́ ká mọ̀ pé problem wà nù bẹ̀ yẹn. O ti jẹ́ ká mọ̀ pé àwọn kan pè é. O ti jẹ́ ká mọ̀ pé bó bá ṣe rí. O ti ń show pé èmi láyọ̀ ọkọ. They need that. O ní díẹ̀. See, bọ́kọ ẹ láìkẹ́ jù bẹ́ẹ̀ lọ. Ká lọ́kọ ẹ láìkẹ́ jù bẹ́ẹ̀ lọ. Tó bá ṣe bó ṣe ń ṣe yìí. Àwọn èèyàn máa see ẹni tó ló ń sọ̀rọ̀ yẹn. Tó ló ń wá báyìí yẹn. Ó lè wá to strategize. If you know how this thing works. Lórí social media yìí, o ò ní try ẹ̀, o ò tiẹ̀ ní dá wọn lóhùn. Ṣòro pẹ̀lú àwa tá a lọ́kọ, èmi tèmi ò lórogún níbi bá mi ò lórogún o.
ọkọ mi ò lórogún Ọlọ́run bọ́dá àdìsá bó ṣe wà yẹn mi ò lórogún mi ò dẹ̀ lè ẹ́bà wá bá yín sọ mi báyìí pé ọkọ mi kò nálè kò lè gbóbìnrin kò tí ẹ lè wo obìnrin lójú bó ṣe máa gbójú rẹ̀ báwo ló ṣe toast ẹ̀ mẹ́wàá làkà ọkọ ẹ̀ ń jẹ́ àlùbọ́sà. You don't portray any man to us as if he's a saint. Ọkùnrin tó fẹ́ ọkùnrin kejì kan kí ló ń ṣe ẹ́ náà bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ yẹn. Bọ́ọ̀dà àdìsá ṣe wà ṣé kò sówó lọ́wọ́ ẹ̀ ọkọ mi ṣé kò sówó lọ́wọ́ ẹ̀ máa rí máa ṣe bí ìpè mi ò rí nìyà. How can my husband kí máa nírú ọkọ bẹ́ẹ̀ yẹn máa ní ọkọ mi ò ní nálì kí ni wọ́n fi kún ṣé kò lówó tó fẹ́ náà ni. Àwọn pásítọ̀ gan ń yan àlè àwọn pásítọ̀ ẹ má ní mo pariwo síta pásítọ̀ most men are not saints most of them 99% of men are not saints àbí wọn mọ́ ṣìnà ni ẹ get kí wọ́n lọ kọ́ bí ike ọkọ mi nìkan ló fẹ́ ká máa ní I trust my husband kò lè wojú obìnrin báwo ibẹ̀ ló wà ó mọ̀ bóyá ó ń gbé bọ̀ lẹ́yìn tiẹ̀ náà bí mo dẹ̀ ṣe wo ẹ̀yìn ara ẹ máa gbóná mẹ́wọ̀n láka tọkọ ẹ bá fẹ́ yàwó lé ẹ lọ ilé ẹ ó máa bú gan ò ní gbà ó can you just come online and be telling us about your family lórí social media how can. YouTube Premium is ad-free YouTube and exclusive access to all things VIP, so you can superfan from your sofa. Try 1 month free of charge. Tọkọ bá mọ̀ pọ̀kọ mi ò ṣe ṣìnà gan inú mi ló máa gbé. I will not come out to come and tell you people pọ̀kọ mi ò ṣe ṣìnà. Wo lá ní ọkọ ẹ bó ṣe máa gbójú kó tí ẹ lè wo obìnrin mi báwo ló ṣe toast ẹ. Àgbáwo gan lọ́kọ ẹ àgbáwo tọkọ ẹ fi rúrú ẹ fẹ́ àgbáwo ni confam ní apá àti wèrè Olúwakẹ́mi Mary bẹ́ẹ̀ ni confama àgbáwo kò ń jálùbọ́sà ṣe bẹ́ẹ̀ yẹn mọ́ o wọ́n máa trust ọkùnrin bẹ́ẹ̀ yẹn mọ́ o kí ló ń ṣe náà ó lè máa lọ bẹ́ẹ̀ tí ẹ̀ bẹ́ẹ̀ yẹn o wá lọ bẹ́ẹ̀ tí kìíní kan wọ́n máa jẹ́ ń gbòòrò ọkùnrin. Anyway má gbé ọ̀rọ̀ family ẹ wá sínú orí social media àwọn èèyàn sì gbogbo analysis yẹn wàhálà àwọn bloggers máa jẹ wọn máa ṣe analysis ayé ẹ. The reason why I have to quickly talk to you is àwọn àǹkárá 15,000 bẹ́ẹ̀ ni agbáwo presido ni. The reason why I have to quickly talk about you is mo fẹ́ tètè save you. Ṣé àwọn kan tó yìnbọn bá fẹ́ save máa ń dá sí? I only just want to save you because mi ò fẹ́ kó tiẹ̀ sọ̀rọ̀ mọ́. Abba 16.5 mi fẹ́ kó sọ̀rọ̀ pààrọ̀ pẹ̀ mọ́ ṣe another analysis kó máa ra ṣe tiẹ̀ tó bá fi dá àwọn èèyàn lóhùn ní gbogbo àwọn tí mo rí tí wọ́n tán ti tan ring light lórí ọ̀rọ̀ ẹ̀ mẹ́wàá láka ó ní lùzí marriage yẹn torí mo rí tán kan ń pè ẹ́ lórí show ẹ̀ yẹn tán ní ó ti tó ní ẹ mo ti ṣe tán náà wọ́n tún correct ẹ̀ lẹ́yìn tán ní ó ti ṣe tán náà ó tún lọ another extra 10 minutes or more. Bẹ́ẹ̀ láka nínú aago explain tire tó bá jẹ́ kó àwọn bloggers tẹ̀ ìborun tó fi borí yẹn wá kàdánù kíákíá ló máa kí ló ń ṣe olúwa mú ẹ wá ó lè ṣe bí ètò kí ló ń ṣe náà kí ló ń ṣe kó ṣe gbọ́ ló máa sọ gbogbo ẹ̀kọ́ ló máa sọ 50,000
gbogbo nǹkan ló máa sọ. If tó bá fi lè fẹ́ ọkọ tí ò gbójú ẹ̀ síta tí ò fẹ́ kọ́ mọ́ ẹ̀ mú un kí ló ń jẹ ọkọ see let me tell you something. You don't need to hide your husband for what? For who? How can you hide your husband? Mo nǹkan tí wọ́n ń pè pé ọkọ ẹ̀ kéèyàn fọkọ ni. Ní church ibi tèmi lọ ní CAC wa kó tó lè fẹ́yàn wọ́n máa announce ó níye Sunday tó máa fi announce fún ẹ pé ẹni ìyá àti lágbájá fẹ́ ṣègbéyàwó reason fi sọ ni pé bóyá ní àfọwọ́sí àfọwọ́sí any controversial bó ṣe wà nù marriage ni even tó bá fẹ́ lọ ṣe legal wedding they will say any controversial and you don't need to say ọkọ mi ṣé o mọ̀ pé UK they legalize ìyàwó ń bẹ àtọkọ they legalize wá marry ẹni tó lè gbójú ẹ̀ síta because wọn ò gbọ́dọ̀ mọ̀ nílùú bòmíì pé o ti fẹ́ ọkọ lọ́kọ. That is it. Bẹ́ẹ̀ ló ka ògbọ́n tí ìyáálé ẹ sọ fún ẹ. Ní àwọn foreign country London America ni. Fọ́kọ ló ṣe gbọ́kọ pamọ́ gbé síta. Wọ́n ní kọ́ recognize you. Àbí ṣọ́ọ́ ti gbọ́kọ́ lọ méjì ní UK. Ṣọ́ọ́ ti bẹ̀rẹ̀ méjì ní UK. Ẹjọ́ ẹ̀yin tẹ́ wàá ń lo ibẹ̀ jẹ́ ń gbọ́. Wọ́n ti gbà màmí ló ń dá yín lò. Ṣọ́gbà méjì ní UK. Níbo Nàìjíríà wà ìyàwó kan ni ló gbọ́dọ̀ gbé ọkọ lọ sí kóòtù. Lọ́ máa lọ ṣe rẹ́gísírì ẹyọ kan ni. Ẹyọ kan. O ti wá bára ẹ ní kádàrá yìí pé ọlọ́kọ má gbọ́kọ síta ni. Ìwọ náà ti wọnú iṣẹ́ yìí pé okay a máa hide ojú wa a máa ṣe kinní kan. You understand? Before you could go to UK, before you could go to that UK, bó ṣe rán cover ojú máa ń kúrò máa cover ẹ o tó bá lọ jẹ́ káwọn èèyàn lọ gbógbé ẹ̀ síta kó tó rí físà UK gbà tí ìyáálé ẹ̀yẹn bá fi lọ rìpọ́ọ̀tù pé ẹni tó ń fọkọ òun rè wọ́n ní jẹ́ owó ilé o. Ó tọ́ lè mi ebi kó máa ṣe bí bàbá ṣe tọrọ fún mi. Sọ̀rọ̀ a máa háìdì nǹkan ẹ̀ irú ìtàwọn èèyàn tó ti ń wá sẹ́ndì mẹ́sẹ̀gì tó ń bínú yẹn inú ń bí àwọn orogún yẹn o. Má sọ pé bóyá everything ti settle. Má sọ pé ó kó wọn síta bí ọmọ ọjọ́ mẹ́jọ ní fámìlì yẹn. Má ṣe nǹkan tó máa ta àwọn ìyáálé ẹ̀ lára. Bí mo ṣe jẹ́ arúgbó èlò 16,000 nílé 160. Ó kó wọn síta bí ọmọ ọjọ́ mẹ́jọ ó sọ wọ́n dé lẹ́sìn lórí social media. Ó bọ́dí ṣéèmù wọn gbogbo àìsàn tó ń ṣe wọ́n nínú fámìlì yẹn ló ti gbé síta. Kí ló ń ṣe ìgbèlè ẹ jẹ́ bá wa ṣí ẹ jẹ́ ká nù lọ́rọ̀ òun náà máa ń kó ọ̀rọ̀ sọ. Ẹ mọ ohun tí èèmọ̀ máa ṣe. Mo sọ bẹ̀rẹ̀ àdìsá tó wá fẹ́ fẹ́ àwọn èmi kó má lọ fẹ́ oníṣẹ́kùn kó lọ fẹ́ tó lówó lọ́wọ́. Ṣé ẹ gbọ́ ìyá ìyá tó lówó lọ́wọ́ jù mí lọ dáadáa. Sódà bá lu òde tó bá fẹ́ mọ́kọ mi jáde ẹjọ́ fẹ́ jáde. Tó wá ti máa ṣọ tó jẹ́jọ́ 300 lẹ́jọ́ mú tẹ́ ẹ wọṣọ ẹ̀ra tèmi náà gẹ́gẹ́ bí ìyáálé. Ra tèmi. Ẹ má ra tèmi ní o. Tẹ́ bá rẹ̀ ti ń jáde tẹ́ ti ń ṣe kẹ́rẹ́kẹ́rẹ́ Mr. and Mrs. ń lọ. Àwa ń bí owó táwa náà máa ná lórí ìjókòó. Owó tuntun máa gbà. Kí n má tẹ̀lé yín torí ohun tó bá fi mú mi pé mo yẹ ẹ lọ́kọ mi. Àjọ yára wa ni ojú ni màálù ń rọ̀ ọ̀bẹ ò dáa lọ́rùn. Mi lówó. Ẹ fáà náà lè owó tuntun ni ẹ lè lọ náwó tuntun náà kẹ́ wàá fẹ́mi lówó tó rọ̀fù ẹ máa kó tèmi fún mi n tẹ́ máa báwọn èèyàn ṣe nìyẹn. Tẹ́ bá lè ti rí i pé ó ti wọ bàtà kan tí mo ní bàtà tó wọ̀ yẹn ó ti ṣe ṣanṣanṣan léra wọn táwọn bàtà ẹ̀ ti ń dán jù. Màdàmú owó ọkọ wa lẹ́nu ẹ̀ ra bàtà fẹ́mi náà bàtà tèmi dà ọkọ ni màmá bá kò nù ilé bá ra bàtà tèmi fún mi. Ìyá ìkáràkítà ni mọ̀mọ́ yìí. Torí náà ó máa rori kó tó ṣe ìṣìnà kó tó lọ gbéyàwó wá bá mi nínú ilé. Mọ́nì ni patronize naija mọ́nì ni ego. Kó yàwó ẹ̀ kó lọ lówó jù mí lọ jù bẹ́ẹ̀ lọ
àjọ máa ṣoríire pọ̀ ni kódà gan máa pè ní mọ́mì alpha o. ṣé gbàgbé aṣọ tí mo ní kẹ́ bá mi sẹ́ndì nǹkan yẹn tí ń ṣẹnu rẹ o aṣọ pátí ta fẹ́ lọ ṣé ti ra tàwọn méjèèjì. ọkọ̀ kan ní máa rántí alpha ọba dẹjọ jókòó ọba máa dáná ebi ò ní ná dá mọ́ oúnjẹ kan náà la máa jọ máa jẹ lájọ máa sọ máa do buta a máa tẹ tébù síwájú tébù bàjọ máa jókòó ní. ẹ wo bí ẹni gánsà ṣe ń ṣe ṣe rò pé ìyáálé yẹn ìyá yẹn gbọ́n bí wèrè ẹ̀yẹn máa náwó kẹ́mi máa gbádùn ni àwọn ìyáálé tí bí ń ṣe ìyàwó dáná ń ṣe wàhálà ń ṣe gbogbo kiri bó ṣe lè wù kí wọ́n poro gbọ́n pín property tó wọ́n lè wo ìyá yẹn pẹ̀lú àwọn ọmọ tiẹ̀ máa ní tiwọn ẹni ń ṣiṣẹ́ bó bá ti rí i pé owó ọkọ ẹ ti débi ibẹ̀ yẹn tó jẹ́ kò ṣeé control mọ́ ọlá kan wà tó máa débi ẹ kò ṣeé control mọ́ kò sí ní tó máa ṣe sí bó bá ti fẹ́ òfẹ́ náà ni kò sí ní tó máa ṣe sí abẹ́ mọ̀ pé owó kan wà tó máa ń bẹ̀rù ó máa ń dẹ́rù bàyàn kò sí ní tó máa ṣe sí. mẹ́wàá láká ní ìdẹ̀rùn kọ̀ọ̀kan ẹ ló tẹ́lẹ̀ gánsà ìwọ gan bó ṣe ń gbé ọkọ ẹ gan orí àwọn ìyá because àwọn èèyàn máa rò kó bóyá àwọn olùgbò èèyàn máa rò kó bóyá àdàgbé àdàfà nǹkan ẹgbẹ́ kan àwo kan gbogbo bó ṣe ń ṣe yẹn èmi rò pé wọn nìkan lọkọ ẹ ti bóyá èmi rò pé bóyá ọkọ òun ti gba lọ́yà fún òun ó ní kó máa sú àwọn èèyàn àwọn ìyá yá máa wò pé ìyá jẹ fàjásà síbẹ̀ yẹn náà ẹjẹ bá yín yílẹ̀ ẹjẹ yílẹ̀ ìyá ló ń bọ̀ mà. aníjọ́ kan ní mẹ́wàá la kà tún bọ́ síta o ló bá kó gbogbo dọ́kúmẹ́ǹtì orúkọ àwọn tó fẹ́ sùn ló bá ní ọkọ òun ti gba lọ́yà fóun ọkọ òun ti ní kóun máa sú àwọn èèyàn owó ọkọ òun lòun fẹ́ náà lòun fẹ́ fi ṣe mo ní bọ́lá tún já sí ìtorí ọlọ́run mẹ́wàá láká àwọn ìyáálé wọn máa wò pé ṣọwọ́ tí màídé rí nísìn ẹjọ́ ló fẹ́ máa fi ṣe fúnyàwó ọ̀sìngín tó ó ti wá dójú ẹ̀ báyìí ṣénú àwọn ìyáálé á dùn eléyìí ọkọ mi instead of ọkọ wa ìkànnì mẹ́wàá láká ò dáa ó fẹ́ fi fọ́rí ó fẹ́ fi pa àwọn ìyáálé ẹ ìwà burúkú ni ó fẹ́ fi overdo ó fẹ́ fi rán àwọn ẹni ẹlẹ́ni lọ sọ́run ọ̀sán gan bó lọ́ọ́ ṣe jù ẹ́ lọ ọlọ́run jù ẹ́ ló padà wá yẹ ṣíà yìí lídìí ẹ ó wá gbàgà ẹ̀sìn ilé ẹ lọ́wọ́ kó fi jòkó wá yẹ lóde ó yá. wọn ò ṣe bẹ́ẹ̀ you fall my hand wọn ò ṣe bẹ́ẹ̀ wọ́n ti wá ká ẹ nìyẹn wọ́n ti mú ẹ tí kọ́nà nìyẹn gbogbo ẹ ti tú síta gbogbo ẹ ti búrẹ́kẹ̀ ìwọ tó yẹ kó kunra bọ́ọ̀ta kò rẹ̀ ni ó ti rí bẹ́ẹ̀ má bínú ẹ̀yin fáǹsì mi èmi náà ni ọlọ́run kó kúkú ṣàánú mi ẹnu ìná ní àmú bá ṣe máa ṣe èmi ni ọ̀tọ̀ ní bá ṣe rò pọ̀rọ̀ ṣe rí ìgbà yẹn ìyálé mi ò tí mọ̀ mí dáadáa hàn àmọ́ra wa o àjọ búra wa bíi ti ẹ̀dẹ̀ wa mọ́ òun adẹ̀ ti parí ẹ̀ ní ìsìn èmi àti wúmà yẹn ẹ lọ wo ilé wa ó dùn jù káà lè mọ ìyálé mi wà á dẹ̀ pẹ́ níyẹn sí spíkà ṣé à ń gbọ́ àwọn náà kì í yìí o àwọn òjà ń lé wa àlàáfíà làwà ó tán ẹ ṣé o ẹ kú ọ̀rọ̀ mi kò ní jù bẹ́ẹ̀ lọ wá ń tẹ́ pẹpẹ báyé bọ́kọ ẹ ṣe fẹ́ ẹ tọkọ ẹ sọ fún ẹ pé ìyàwó kinní kan lòún fẹ́ létà ní kọ́kọ́ wá ṣẹlẹ̀ lọ́ṣẹ̀ wàá mú ẹdìyẹ ń lọ lẹ́dìyẹ ṣe dé lẹ́ṣẹ̀ pẹ́ ẹdìyẹ lẹ́ṣẹ̀ wá ń rìn ló wá di láàrin méjì ẹnìkan wá ń pè mọ̀ pé wàá pè tán ohun yẹn ìwọ́dọ̀ ohun mu ọkọ ẹ mú ohun ó mú ohun ó ṣe kínní ẹ tíráàkì ohun ẹ máa tíráàkì pẹ ní ìtòkó sí èyí tó wò èmi ò ní parọ́ fún ẹ ní ìtòkó sí wà tíráàkì táyà alájí akádì gan nígbà tí ẹ ṣáà bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀yin muslim yẹn ó rí bọ́ ṣe ń wọ ni ṣòro pé nígbà táwọn blọ́gà bọ́wọ́ wọn bá tẹ̀ ṣòro pé ẹnu alájí akádìpù máa kà èmi gẹ́gẹ́ bí ìyá mojú wá sọ fún mi pé má dẹ̀ tún sọ̀rọ̀ mọ́ tó bá tún lọ sọ̀rọ̀ nípa fámìlì ẹ̀ igi tó bá mọ ohun tó yẹ kó o máa sọ àwọn èèyàn tó bá máa sọ ẹ̀yin diaspora kí ló pẹ̀ pẹ́ láwọn obìnrin diaspora ó dẹ̀ lò lórogún ní diaspora wàá máa wá update bí ìgbà tó yẹ kiri ayé máa lòun bá wí mẹ́wọ̀ọ́ láká èmi ò mọ̀ báyìí mo mọ̀ ní máa ti dẹ̀ ẹ́ lábàrà látẹ̀yìn àrẹ
mi wò ẹ bá mi láká ṣe èṣù yẹn jọ. pẹ́pẹ́ mi mọ̀ ni má ti dẹ ìyá lágbà ilé ẹ̀kọ́ tó látẹ̀yìn. pápá UK lóbìnrin yẹn wà ó ló ṣe máa ṣe ṣó fáwọn obìnrin diaspora. a máa ṣe àwọn diaspora ẹ̀yin obìnrin diaspora kìnnì kan kọ yín ẹ̀yin kìnnì kan ìgbà kan àwo kan nínú gbogbo voice tí mo gbọ́ yẹn voice gbogbo tá à ń gbọ́ káàkiri yẹn gẹ́nẹ́gẹ́nẹ́ gbogbo ìgbà tí gbogbo ọ̀rọ̀ yẹn báyìí ó ti fi ṣe update ó ti fi bú àwọn èèyàn pa ẹni yìí ò dé wá lóhùn láti sọ̀rọ̀ ó wá ní kó má gbẹ owó ẹ sí ọ̀dọ̀ blogger wàláì wọ́n á wú ẹ tuurutu ṣé orí gèlè gáàbù tó fi borí yẹn ó máa tú. ẹ bí o gbọ́. nígbà tí àwọn tó bá hi ẹ òru á mú ẹ wá nú ẹ ìwò ìjọ mi ó máa wé gèlè báyìí ìjọ mi ìní tó máa bínú pé òru mú mi lórí ó máa bínú pé òru mú mi lórí ohun tó máa dé báyìí tó o máa ní ẹ má fẹ̀sìn kọ mi lọ́rùn kò ní ìṣẹ̀lẹ̀ o ṣé ṣiṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam ṣé ṣiṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ṣì ń ṣe yẹn àwọn tó wà lórí social media wọn ò gbádùn tààràtààrà àwọn èèyàn ò gbádùn tààràtààrà má gbé family ẹ wọnú fracas mo fọlọ́n bẹ́ẹ̀ àwa tá a jẹ́ pé àwa ń di ẹ̀ yìí ó mọ nǹkan táwọn àǹfààní tì ní tó bá ń gbèbò mọ bí mo ṣe máa ń dàbà tí wọ́n ní ilé 16,000 èmi máa ń dàbà tí wọ́n ní láti ń kó wèrè yẹn bò èmi máa ń dàbà tí wọ́n ní láti rí nǹkan tí ń bọ̀ báyìí wọ́n máa ké èmi máa ń dàbà tí wọ́n ní má gbà fáwọn èèyàn o èso ní lọ́wọ́ nù ìgbéyàwó ẹ o o ti rán ṣe dáadáa tí ó ṣe pọ̀mùpọ̀mù rajá kẹ̀kẹ́ yẹn máa yọ pọ̀mùpọ̀mù mọ ohun tó máa ọ̀bẹ́ẹ̀tì tó bá mọ ohun tó bá mọ̀ kó máa bá orogún ẹ̀ wí inú ilé ibi tó ti wá onílé olórogún òkè ṣe updation bó ṣe yọ update sọnù analysis òfò kò dẹ̀ wọ́n fi àwọn obìnrin diaspora lẹ̀ wọ́n lẹ̀ kò yẹ fi generalize ọ̀rọ̀ ẹ yé ṣe àwọn diaspora kí ló kọ́ ìwé làwọn diaspora náà diaspora yẹn tó bá lọ jẹ́ kí wọ́n máa kéyìn gẹ̀lí ẹ lórí wọ́n máa náwó ṣe gbogbo wàhálà yẹn ni má ṣe o wọ́n máa náwó ṣe wàhálà yẹn ni àwọn kan wà ó ní mọ̀ níbi tí àwọn èèyàn gbé burúkú lórí social media yìí 16,000 náà lè bí táwọn gbé burúkú lórí social media ọmọ tó máa ń ṣe wàhálà ìwà kan ó kàn ní ráwọn mẹ́wàá kan tó máa kóra wọn jù wọ́n á dẹ̀ máa dáwó láti finance láti sọ pé wọ́n fẹ́ bá ẹnìkan pòṣẹ́ wọn ò ní ju mẹ́wàá lọ wàá máa wò pé níbo lélẹ́yìí ti ń wá níbo lélẹ́yìí ti ń wá mẹ́wàá ń ṣẹlẹ̀ lórí social media mẹ́wàá ń ṣẹlẹ̀ lórí social media èmi máa fọlọ́ Elédùmarè bẹ́ẹ̀ ni o gbé márè jẹ́ kó lórí social media. kò ní dùn ẹgbẹ́ gbé bẹ́ẹ̀ òun ni onídìílé jókòó kò kú sí bímọ bẹ́ẹ̀. èjìká ọkọ mi kìdí mi ìgbà kan àwo kan àdìsá wá ni kó máa wí irú èmi tèmi sí àdìsá tèmi ni o irú èmi mísìsì ni mi nìkan ni ìyàwó ẹ má máa pẹ̀yìn ìyàwó àdìsá ẹ̀ pọ̀ nù lé yìí o gbogbo yẹn ṣe bí pé wọn nìkan lọkùnrin yẹn fẹ́ wà láyà àwọn ọ̀rẹ́ olórogún yẹn abẹ́ kù wọn ò ní fi ẹ́ lẹ̀ máa yín ẹ lẹ́ẹ̀kan náà ni ìwọ tó dẹ̀ pé o mọ ọ̀rọ̀ òfin sí kínní ní ẹ̀ ń tàn ẹ̀ àwọn tó wẹ̀ wọ́n ti mọ àwọn èèyàn ti mọ ẹ̀ dáadáa ni àwọn tí wọ́n ti àwọn especially àwọn tó kọ̀ máa ní kíni Ìjẹ̀ṣà ló fẹ́ bá ṣe olórogún wọ́n máa ń tèkì ọ̀lù ni nítorí máa bẹ́ẹ̀ pò nìyẹn o tó wọ́n ti mọ̀ pé Ìjẹ̀ṣà ni ẹ̀yìn Ìjẹ̀ṣà yẹn oríṣiríṣi gbogbo ìgbà tí mo wọ̀ wọ́n máa ń dúró wọ́n wá ti fọkọ̀ báyìí ó wá jẹ́ olórogún gbàgbé ológun kú olè wo àwọn Ìjẹ̀ṣà yẹn máa ń tèkì ọ̀lù wọ́n máa ń tèkì ọ̀lù ni wọ́n máa tèkì ọ̀lù ni bóyá ti rò bóyá iná fẹ́ rò pé ó fẹ́ tèkì ọ̀lù máa wọn lọ́wọ́ wọ́n yà á rọ pé níbo láti ibo sí ibo bọ́dà àdìsá mo tún fẹ́ sọ fún yín gẹ́gẹ́ bí wọ́n ní òye ni àgbà ń wò ní àwa tá àti mú tó ń ṣẹlẹ̀ lórí social media yìí Ọlọ́run gbọ́ tẹ́ ẹ bá lọ wò kò ń ṣe ọ̀rọ̀ tẹnu wádìí December tá a wà ó ní máa pọ́dún 8 téèyàn sọ̀rọ̀ mo ti wò dáadáa 8 years on social media wow ẹ pàtẹ́wọ́ fún Adébùhárí. torí kí lèmi kànú ẹ kí ló kàn mí pẹ̀lú àjọta àti ń sọ̀rọ̀ kí ni mo fẹ́ mú bẹ̀ kí ni mo fẹ́ fà jáde mo ń bọ̀
máa fi wọn ìyá tí mo ṣe àbúrò mi tó wà mí àbúrò mi ẹjẹ wo. ẹ jọ ṣé ká ṣì máa jẹ́ lọ àbí ká pọ̀ sí ta ló wà bẹ́ẹ̀ díẹ̀ náà tó nínú nǹkan ní ìjọba àgbà. díẹ̀ bóyá àbúrò mi wà mí báyìí ìyá tí mo ṣe anniversary irú àbúrò mi kàlẹ́ndà ni òun máa mọ gbogbo nǹkan láyé èmi ò mọ̀ máa ń gbàgbé déètì gan gbogbo déètì tẹ́ ẹ bá ní gbogbo ẹni kú nù fámìlì ẹni tí ò ṣe fámìlì gan tó jẹ́ aráàta ẹbí déètì àbúrò mi wà máa fún yín déètì ni á fún yín déètì ẹni tẹ́lẹ̀ yẹn kú ẹlẹ́yà àlẹ́ báwo ni ṣe wà ókè jọ déètì ìgbà wo ni mo ṣe anniversary wọ́n yẹ anniversary tí mo sọ̀rọ̀ yẹn. Yàwó mo ṣe ọdún mélòó báyìí. Eight to 9 years. Òun máa gẹ̀tẹ̀ mo mọ̀ pé mi ti pè 10 tí mo mọ̀ pé máa pé 10 next year yẹn kò tí pè 10 next year ṣó máa pé 10 next year. Tó bẹ̀rẹ̀ náà ṣe mo pé gbà yẹn mo wá lágọ̀ọ́ mi ò tí jọ ọmọ ọdún kan sí méjì lọ. Ẹ bá mi wo déètì bá mi wò kó orí báyìí ni kò ti pè mí o má pè mí bò mí o. Ṣé mo pé ó mú sọ fún mi èmi ò ti ń sọ̀rọ̀ tipẹ́ gan àmọ́ bá a ṣe manova àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n á ti lé mi kúrò lé ọkọ èmi nìkan lọ́kọ mi fẹ́ o èmi nìkan ló fẹ́. social media ọgbà wèrè ilé ẹ̀kọ́ àìmọye nǹkan tó dùn mí ti rí lórí social media ìwọ náà wá ń ṣe. èmi tí mo bẹ̀rẹ̀ sọ̀rọ̀ lánàá yìí tí mo ṣe fẹ́ ṣọdún kan yìí mo kẹ́kọ̀ọ́ lórí social media yìí. tó jẹ́ pé òun pẹ́ ìwọ nìkan kọ́ ló fẹ́ mo fi Ọlọ́run. mo kọ́ kí ló Triple H ló sọ báyìí ó ní you started 1 Tuesday like that 8 years God bless you ó ní 8 years during Buhari first time no ìgbà tí mo bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ no ìgbà Buhari's first time mo bẹ̀rẹ̀ sí campaign fún Buhari ní 2014 bọ̀ pé mo bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ọkọ̀ tó fẹ́ tó yin ìgbà yẹn má pè ṣe story yẹn ló gbé mi sọ̀rọ̀ ní social media mẹ́wàá. èmi mo kẹ́kọ̀ọ́ ibi tí mo dé lánàá òde mo kẹ́kọ̀ọ́. ó ní àmì yẹn tó answer my case ó lè lọ wo show yẹn later mo fẹ́ parí show mi mo ti sọ fún ẹ. ṣé fẹ́ gbọ́ ẹ̀yìn ìyá yìí bàbá mi sẹ́rí social media tẹ́ ẹ̀ ń wò yìí òun mo ṣe máa ń ṣe àdúrà kan wípé kọ́ lọ má yẹ kó go social media jáyàn ṣẹ́rí tí ìjì social media bá fẹ́ dé tí ò bá lọ́kàn èèyàn á pokùnso nígbà tí ìjì social media fẹ́ dé fún mi ní 2022 mi ò lè gbàgbé nígbà tó dé ní 2022 àánú Ọlọ́run ni mo fi dúró èmi gan tún wò báyìí pé báwo mo ṣe ṣe mo ní bí èèyàn méjì kan tí bá ti pè wọ́n bá wá ní Lady K ò gbọ́dọ̀ jáde sọ̀rọ̀ ò gbọ́dọ̀ sọ anything máa ní rọ́ọ̀mì ò ní gbà mo máa fèsì ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n ìgbà tó bá máa fèsì yẹn pẹ̀lú fàájì àtẹ̀rín ni wàá fi fèsì. social media ní kinní kan tó bá ti lè fọ́ọ̀lù sí trap social media má sọ̀rọ̀ tí wọ́n bá ti gbé gbogbo àṣírí ẹ dé tó gbé tọ̀gbé sí ayé ẹ dé bóde dé wọn náà ló ṣe mistake tara ẹ síta tí social media bá ti lè gbẹ báyìí má sọ ha oṣù kan ni ìjì yẹn gọwọgbà wò pé ìjì tó ń fẹ́ nísìn ìjì tó ń jà gbogbogbò nísìn ibo ni ìjì gbà báwo ló ṣe lọ òun ni mo fi máa ń cancel àwọn kan tí wọ́n tẹ̀lé mi tán láwọn fẹ́ fi mí ṣe godmother speaker àwọn lórí social media kí tó sọ fún wọn pé I'm not interested mo sọ fún wọn gbà ẹ mo ń ṣe social media tẹ̀ wọ́n gba wèrè ni o if you know you want to become a speaker and you want to stay long lórí social media when you see any attack just ignore òun ni mo ṣe fún màmí kan recent nígbà téèyàn kan bú wọn mo dẹ́ni yẹn lóhùn mo wá sọ lórí program mi mo kàn analyse ẹ̀ fírí èèyàn kan wá lọ sọ fún màmí yẹn pé mi ọlọ́run fẹ́ jáde fún tọmọ nínú mà because I know how it rolls àgbàlagbà lẹ́yìn ọmọdé ṣì là wá àwọn kankan wà tó yẹ pé tó bá tabà wá a ṣì máa gágá fi gbé bọ̀ sí ẹ̀yìn àgbàlagbà ẹ wò pé what kí lélẹ̀ from there tẹ́ bá dẹ̀ ti lè down tẹ́ ti respond ọwọ́ yín wọ fúráká lọ nìyẹn ṣé wá rí fúráká tẹ́ ń wò yẹn kì í bímọ rí o ọmọ òṣì ọmọ ìbànújẹ́ ọmọ kú òjijì ní fúráká ń bí òun lè fi máa rí wọn tó máa gbé fọ́tò àwọn ọmọ wọn tó máa ṣépè
òun lè máa fi rí wọn tó máa gbé fọ́tò ọkọ wọn fọ́tò ìyá ìtì bàbá tó máa gbé lọ dí Ògùn wọ́n ṣe bẹ́ẹ̀ dáadáa lórí Facebook wọ́n ṣe bẹ́ẹ̀ tó máa ṣépè fún wọn Fraka ò bímọ rẹ̀ ṣe rí anybody tó bá ti lè face challenges social media ṣe báyìí má sọ̀rọ̀ wàláì tó bá yẹ pé mẹ́wàá ló kà ò sọ̀rọ̀ ni nígbà tí voice note ẹ ti leak out yẹn wàláì kéèsì ẹ máa die down but analysis tó wá tún wá bọ́ta pé kóun wá ṣe clarification kóun wá ṣàlàyé bó ṣe rí bọ́rọ̀ ṣe ṣẹlẹ̀ ó tún wá ba ọ̀rọ̀ jó tún wá fa àkóbá ibi tó tún ti lóhun tí ń ṣàlàyé ibẹ̀ ló tún ti ń sọ̀sọ̀kúsọ ló tún ti ń bú àwọn èèyàn náà máa tó wọ̀ díẹ̀ bọ́ bá ti bẹ̀rẹ̀ sí ní wọ̀ díẹ̀ máa gbé wá ló tún ti ń ta sí Mercy Aigbe ló ti ń ta sí Lizzy Anjorin pé bó ṣe wọ́wọ́ ìgbéyàwó wọn lórí social media wọ́n lè wọ́ ìgbéyàwó tòun bẹ́ẹ̀ torí ilé aláyọ̀ ní ilé òun àwọn yẹn máa padà bí ẹ pé ṣé ilé ìtàwọn òun ṣe ilé aláyọ̀ mùsùlùmí ní mùsùlùmí làwọn onílé mùsùlùmí òdodo nílé títí ẹ wọn lè wọ́ ìgbéyàwó tiẹ̀ bó ṣe wọ́ ti Lizzy Anjorin bó ṣe wọ́ ti Mercy Aigbe àwọn méjèèjì yẹn sì máa padà bí ẹ lè bí gbogbo wọn tiẹ̀ bí ẹ báwọn méjèèjì ò béèrè Lizzy ó bí ẹ pé ṣé ìgbéyàwó ti tòun ilé tòun ló kì í ṣe ilé mùsùlùmí òdodo àbí ọkọ òun jẹ́ Abdulateef òun jẹ́ Alhaja Lizzy Anjorin òun tún jẹjẹ àdínì ó máa padà bí ẹlẹ́rìí kẹ́ máa wo clarification tó wá ṣe tó tún fi wá dá ọ̀ràn kó wá tún tọ́ sọ́dọ̀ àwọn ìyá o ó tún bẹ̀rẹ̀ sí ní dárúkọ ìyàwó ẹ̀ Aisha kò tiẹ̀ wá sí ìyálé mi kò fi Alhaja sí kò fi sí clarification ló wá ṣe o pé kóun paná ogun ni o ṣe ló wá tún wá lọ gbé pẹtrólù 50 litres ló tún wá dá sí that is social media tí ìjì social media bá dé just keep mute irú ìgbà tí gbogbo kinní yẹn ti ṣẹlẹ̀ yẹn o ò lè bọ́ta kó wá sọ pé ẹyẹ ẹ má bínú ọ̀rọ̀ tó wà lẹ̀ àti yanjú ẹ ṣe gan mo dúpẹ́ ìgbà ìmọ̀ ni nísìn àti yanjú nǹkan wa ó dẹ̀ lọ ṣe ló jókòó ló ṣe show 2 hours ibi tó ti ṣe show ló tún ti bẹ̀rẹ̀ sí ní jábọ́ ìyẹn ló tún wá ba gbogbo ọ̀rọ̀ jẹ́ sí tó bá ti bú ẹ lórí social media má dá wọn lò that is why I always sọ kíní kan fún èèyàn pé there are some people when they come out for me and they started doing program tí n bá ti fẹ́ kí ogun yẹn kó jà mí màá sọ pé ẹ bá sọ̀rọ̀ látẹ̀mí dọ̀là mi ní dá yín lò nígbà ọba dẹ̀ gbò oṣù kan ni wọ́n gbó bí ajá wọn dákẹ́ meanwhile àwọn kan tí kọ́ ti ṣọ́ wọn bó ṣe ń gbó yẹn wọ́n wá máa retí kémi náà fèsì tó bá wá ní wípé èmi lérò lẹ́yìn ju ẹni tó gbó bí ajá mọ́ mi wọ́n á tẹ̀lé mi wọ́n bá mi fáyà ẹni yẹn wá sọ pé mi ni mo rán wọn kò wá sí ni amaláwọn tó máa support èmi ló máa fáyà wọn ò ní fáyà wọn tó sọ̀rọ̀ o tó bá dìjẹ́ pé ẹni yẹn ló lérò lẹ́yìn ju èmi lọ yóò support ẹni yẹn àwa máa dùn èmi náà máa gbé ẹ tí pọ̀ tó ẹ lọ pọ̀ sí àjọ máa ṣe show fún ẹ wá ní speaker ni àwọn àjọ bẹ̀rẹ̀ ẹ wò ẹ má jẹ́ nítorí ogun yóò ní dánmẹ́ o ó máa ràn bí so social media you have to learn that is why tẹ́lẹ̀ mi bá ṣe gbogbo ẹ̀wọ̀ ẹ̀bẹ̀ máa kọ̀ ẹ wò mí lọ́rọ̀ tí màá sọ mi lọ́rọ̀ kò tẹ̀ wá ṣe ìsìn tọ́lọ̀ tẹ̀ tí wá gba aṣọ ìjà lọ́wọ́ mi tó bá mi fà á yà tó bá mi dáná sun tí ìtẹ̀mọ́ bíi tẹ́rù ẹ̀ wà débi tí máa ní nǹkan jọ bóyá ó sì lè wúlò kí n fi fọ́kọ̀ mu ọlọ́run gbà lọ́wọ́ mi kò sírú búlì tẹ́fẹ́ búlì mi 2024 mi níjà 2025 mi níjà èmi tí bá máa jà ìwà adé Buhari ni màmá fèsì màmá fi wọn pa màmá fi wọn kàṣìkò stockless pé kí ló fẹ́ fàjì màtà adé Buhari ìgbà tó yẹ kí n bá wọn jà kí ìsòkè dilẹ̀ ti kọjá ní ìrìn jù bẹ́ẹ̀ lọ lórí ètò ẹ jẹ́ ká kọ́ tiẹ̀ ẹ jẹ́ àfimọ́ bẹ́ẹ̀ díẹ̀ náà tó nínú nǹkan ní nǹkan gbogbo ẹ̀yin mọ́mí ẹ̀yin dájú tẹ́fẹ́ ra body cream body soap ohun mo ti ń display fún yín látẹ̀kọ̀ fídíò yìí ti gùn ẹ má yẹ ká tún polówó púpọ̀ mọ́ so gbogbo ẹ̀yin tó bá fẹ́ tún bọ́dì yìí ṣe ó dẹ̀ pé kámẹ́rà fóònù mi ìgbádùn díẹ̀ fóònù tí mo lò yìí òun gbádùn díẹ̀ tí di ọ̀dà wọn yẹn mi ò gbádùn tó máa ń dúdú dàpọ̀ àpọ̀ so gbogbo ẹ̀yin tó bá fẹ́ ra àti bag àti bàtà ẹ̀yin tó bá fẹ́ ra àwọn product jẹ̀díjẹ̀dí TL Natural Herbal product ẹ̀yin náà gbá mi láago kí n fún yín fóònù nọ́mbà iléeṣẹ́ TL Natural Herbal ṣe product iléeṣẹ́ TL ló dá gan o gbogbo ẹ̀yin tí nǹkan ọmọkùnrin kéré jọjọ rí lọ gbogbo ẹ̀yin tẹ́ nídìí oògùn diabetes ẹ̀yin tẹ́ nídìí oògùn jẹ̀díjẹ̀dí ẹ̀yin tẹ́ lóòdù oògùn flat tummy àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ their product is very good mo fọwọ́ ẹ̀ sọ̀yà bákan náà ẹ̀yin tẹ́ fẹ́ ra shoe ẹ fẹ́ ra bàtà ẹ fẹ́ ra bag ẹ fẹ́ ra aṣọ ẹ̀yin náà pè mí kí n fún yín fóònù nọ́mbà iléeṣẹ́ unique bákan náà tún wá ní ẹ̀yin tẹ́ bá fẹ́ ra body cream ẹ̀yin náà pè mí ẹ fẹ́ ṣe investment ẹ pè mí ojú òní ti wà ẹ má gbàgbé ẹ bá mi subscribe sí YouTube channel mi ẹ bá mi share lè bá ìfàájì show ní
ká kàn fi ṣe kíni ká fi káàṣì cruise ni mi ní wá gbogbo ẹ̀yin mọ́mì mi àtẹ̀yìn dádì mi tì Ọlọ́run á jẹ́ kí irú yín pẹ́ láṣẹ Èdùmàrè ẹ bá mi ṣe kíni ẹ bá mi gbọ́ wọlé màmí Elizabeth Ọbańlá ọmọ yín á yè wọn ní dòkú láṣẹ Èdùmàrè ire gbogbo á máa jẹ́ ti gbogbo wa láṣẹ Èdùmàrè because kò sóhun tá fẹ́ fìjà ṣe kò sóhun tá fẹ́ fọ̀tẹ̀ ṣe that is why mi ò bá yàn jàjàjà kó akátá I don't do it ṣókí lọ́bẹ̀ oge ti tèmi mo ti bọ́lẹ̀ ń bẹ́ nìyẹn n tọ́ lọ nífẹ̀ẹ́ sí nìyẹn kì í ṣe kìtù ṣayé ìmọ̀ tó dọ̀rùn náà kò sí ohun tá fẹ́ gbà bẹ́ẹ̀ ẹ ṣeun ó dàbọ̀ ire o.